irọ́ ló ń pa o. Gọ́vnà Kwara State irọ́ ló ń pa o. Ẹ má jẹ́ kó tàn yín o. Ẹ̀yin ará Kwara, wọ́n ní lóòótọ́ kò ń ṣe Kwara ló yẹ kẹ́ máa jẹ́. Ṣùgbọ́n nǹkan tí gọ́vnà Kwara State yìí ń sọ irọ́ ni o. Eléyìí ò kì í ṣèjà ẹ̀sìn o. Kò sí gúrùpù kankan tó ń ṣe ṣẹ̀ríà tó wá ń sọ pé dandandandan káwọn aráàlú kan ní ìlú kan ní Aníwòrò ní Kwara State pé tó bá gba ṣẹ̀ríà kíní kan máa ṣe wọ́n. Irọ́ ni o. Wọ́n fẹ́ gbalẹ̀ ni o. Iṣẹ́ ànábì ló ń ṣe o. Tó bá ti terrorize yín, tó ti pa ọgbà àwọn ọkùnrin yín, wọ́n á gbalẹ̀ yín, wọ́n mú àwọn obìnrin yín, wọ́n á mú wọn lẹ́rú, wọ́n máa fi wọ́n bímọ tó máa lò lọ́jọ́ iwájú. Fúlàní ni gọ́vnà Kwara State kì í ṣe Yorùbá o. Fúlàní ni Emir Ìlọrin, gbogbo ẹ̀ bó ṣe ń lọ la mọ̀ o. Gbogbo wọn lọ́mọ kan tó ń ṣe o. This is pure Fulanization agenda. Ṣé má yẹ kí gómìnà yìí kó ṣe kíni kó tàn yín? Bó ṣe máa ń ṣe nìyẹn o. Bó ṣe sọ ní nọ́ọ̀tì náà ní pé Boko Haram pé wọ́n wà against Western education ló ṣe ń pa àwọn èèyàn kiri. Irọ́ ni o. Gbogbo terrorism tó ń ṣẹlẹ̀, gbogbo bó ṣe ń pa àwọn èèyàn káàkiri yẹn, wọ́n fẹ́ kẹ́ ẹ sá lọ kúrò nílùú yín ní kó lè bá occupy. Fulanization occupying ló fẹ́ ṣe, wọ́n fẹ́ occupy yín ni o, wọ́n fẹ́ gbalẹ̀ ni o. Ok, kí ló dé tó ṣe wáyé pé àwọn ọkùnrin nìkan ni wọ́n pa? Kí ló dé? Ẹ má yẹ kí mú mídíà kọ́tàn yín o. Àwọn mídíà burúkú yìí bó ṣe máa ń twist ọ̀rọ̀ nìyẹn tó máa ṣí ojú yín kò ní di reality. Wọ́n fẹ́ sọ ọ́ di ìjà ẹ̀sìn. Wọ́n fẹ́ kó dàbí ìjà ẹ̀sìn. Irọ́ ni o. Àwọn Yorùbá tó kù láàrin wọn ní wóró. Àwọn Yorùbá tó kù òun ni wọ́n mú balẹ̀ yẹn o. Ó kọ̀ dùn mí pé wọn ò fún wa ní data àwọn tó kù yẹn ni. Tó bá fún wa ní data àwọn tó kù yẹn, ẹ fẹ́ rí i pé púpọ̀ náà ọkùnrin yẹn, ọkùnrin ló ń pa o. Púpọ̀ náà ọkùnrin yẹn Yorùbá ni wọ́n. Wọ́n fẹ́ mú gbọ́n Yorùbá yẹn kó lọ́nà káwọn tó jẹ́ Fúlàní àti half breed àti full breed kí wọ́n ṣe kíni kí wọ́n farabalẹ̀ occupy. Tó ti yé yín? Àbí kì í ṣe gọ́vnà Kwara State eléyìí náà? No be the same governor of Kwara State tó change government house sí bóyá Ahmadu Bello government house. Tó dẹ̀ wá bó ṣe máa sọ ìlú kan di kíní kan Bàrùbá, kíní kan Fúlàní, ó fẹ́ sọ ìkan náà ìlú yẹn di Fúlàní community. Ẹ má yẹ kí gọ́vnà Kwara State tàn yín. Ẹ̀yin ará Kwara, ẹ̀yin Yorùbá tó kù ń bẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ni majority tẹ wà ní Kwara State mọ́ Ìlọrin mọ́ gbogbo ìlú Ṣàwó tó wà nílùú Ìlọrin. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, as long as tí gọ́vnà Kwara yẹn bá ṣì wà ń bẹ̀, àwọn Fúlàní yẹn máa gbádùn, wọ́n máa fẹ́ la, wọ́n á pa anybody, ẹ má worry. Àkọ́kọ́, ẹ dáàbò bo ara yín tẹ́ bá ṣe lè dáàbò bo ara yín o. Àkọ́kọ́ nìyẹn. Second solution tí mo máa prefer fún yín ni pé Ọlọ́run mo fi bẹ̀ yín. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí àwọn Fúlàní kan gbalẹ̀ yín ní Kwara State lọ́jọ́ iwájú. Ẹ má mọ̀ pé ẹ fẹ́ kí Fúlàní kan máa dà yín láàmú mọ́. Tí àsìkò election bá ti dé, ẹ̀yin ará Kwara State, tásìkò election bá ti dé, ẹ make sure pé ẹnikẹ́ni tẹ́ bá máa dìbò fún kẹ́ ẹ ṣèwádìí nípa ibi tó ti wá nílẹ̀ Kwara o. Kò gbọ́dọ̀ wá láti ìran Fúlàní o. Ẹ má torí APC, PDP àbí torí ráìsì kékeré kan kẹ́ lọ dìbò fún Fúlàní o. Bùkọ́lá Sàràkí Fúlàní ni, eléyìí tó wà ń bẹ̀ Fúlàní ni o. Àtìgbà tí wọ́n ti débẹ̀ ìṣòro ti dé. The only Yorùbá person tó jẹ́ gọ́vnà wọn jẹ́ kó pẹ́ ń bẹ̀, wọ́n mú kúrò lọ́nà ni o. Torí wọ́n ti rí àpẹẹrẹ wípé eléyìí ó máa lé wa pa, ó máa ṣe wá lọ́ṣẹ́ o. Ẹ gbìyànjú kó jẹ́ pé Yorùbá lẹ dìbò fún o. Ẹ̀kejì ni wípé ẹ lọ yan ọba Ìlọrin o. Ẹ lọ yan ọba aládé nílọrin o. Ọba aládé tó máa dé adé, ẹ lọ yan nílọrin o. As long as tí Emir yẹn bá ṣì wà ń bẹ̀, agenda yẹn á máa lọ ni o. Ó máa lọ ni o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, gbọ́ ṣe ń pààyàn káàkiri yẹn, wọ́n fẹ́ gbalẹ̀ ni. So ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá, ẹ ṣe kí ni? Ẹ protect ara yín, ẹ dáàbò bo ara yín o. Ẹ má jẹ́ kó pa yín tán o. Ṣé rí pé àwọn ọkùnrin nìkan ni wọ́n pa? Wọ́n lé wọn sílẹ̀ báyìí, wọ́n sún wọn lọ́wọ́, wọ́n sún wọn lẹ́sẹ̀, wọ́n dẹ̀ dùbú wọn. Wọ́n dẹ̀ ṣe kí ni? Wọ́n fi àwọn obìnrin sílẹ̀. Ẹ lọ ka hadith, ẹ lọ ka Quran, bó ṣe máa ń ṣe nìyẹn. Àwọn ọkùnrin wa ló máa ń pa. Àwọn ọkùnrin wa ló máa ń pa. Àwọn obìnrin ló máa filẹ̀ káwọn yẹn lè máa bímọ lọ fún wọn. Àwọn yẹn ló máa jẹ́ bí sex slaves fún wọn. Ẹ jara yín, eléyìí kì í ṣe ìjà ẹ̀sìn, wọ́n fẹ́ gbalẹ̀ ni. This is Fulanization, not Islamic war àbí kíní kan war. Irọ́ ni o. Ẹ jara yín, ẹ dìbò fún Yorùbá ní next coming election nílẹ̀ Kwara. Kẹ́ ẹ dẹ̀ lọ yan ọba aládé nílùú Ìlọrin. Emir ò kì í ṣe ọba aládé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Ẹ jara yín o. Ẹ má yẹ kí Fúlàní gba gbogbo ilẹ̀ Kwara yín tán o. Mo sọ tèmi o. Ẹ rí. Ọlọ́run jẹ́ ẹ̀gbọ́n.